Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Ambassador Mawule, Ambassador Maniso, Niso Delere o, wà fún wa lórí o, máa bọ̀, àti ìrètí rẹ. Ọba Mama Josi wí, ọba Mama Josi sọ, ìlú lépo mi yé gbọ́dọ̀ wọ́n mi o, gbàn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 g. Ìlú lépo mi yé gbọ́dọ̀ wọ́n mi o. Bí mọ́tò bá ti répo ẹ mọ̀ pé kò ní dákú. Bẹ́rọ̀plẹ̀n bá ti répo kò lè. Lọ́sàn-án àwẹ̀ níbi tó ti ọmọ tó ń ṣàlùwàlá tó yẹ kó ọmọ ṣàdúrà. Ẹ wá bẹ̀rẹ̀ sí ń kọ ṣiṣẹ́ Sido lọ fẹ́ Sido. Ṣé mọ́sálásí ìjẹ́ mọ́sálásí àwọn onífújì ni? Àbọ̀ orí tí wọ́n kọ barista mọ́sálásí síbẹ̀. Anakunmula bàbá mi mọ̀ pé ń bọ̀ ni ẹnu lẹ̀ bá ti gbá wọn tani gbá wọn lẹ́nu ni búrẹ́dì tó máa pọ̀ jáde ó tó yìí. Búrẹ́dì kọgbà awẹ ni. Ó tún dé búrẹ́dì mọ̀ fìlà. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah ó dé búrẹ́dì Agége mọ́ fìlà ẹ wá ayé mi o ẹ rà ń kalẹ̀ o ṣé ẹ ráwọn ọmọ tá à ń bí o kẹ́ ẹ máa kírun kẹ́ ẹ máa bẹ lọ́hùn kẹ́ ẹ máa ṣe pẹ́pẹ́ burúkú lọ́hùn nínú ààwẹ̀ o sì wá dé búrẹ́dì Agége òde mọ́fìlà la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Búrẹ́dì wo bó o ti ń lọ ọmọ ẹni sọ́ndẹ́kẹ́ o ọjẹ sọ́nọ́bà bí aláìlá wọ́n mọ̀ ná mọ́ aláìlá illallah wọ́n mọ̀ ná mọ́ wọ́n ná wọ́n fi ọwọ́ nǹkan lọ́sàn-án àwẹ̀ ṣe rí o ẹ wà àwọn ọmọ tá à ń bí àwọn ọmọ jáàná mọ̀ ọwà ń di àlùwàlá wá ṣe sí Sido lẹ́fẹ́ Sido ni Sido lẹ́fẹ́ nídìí àlùwàlá ẹ̀ ń Sido ọ̀dà bí tí mo fẹ́ lọ wọ̀n lọ́mọ́ wọ́n tiẹ̀ máa nìṣó Afa ìjọ. Ìwọ tí wọ́n lẹ̀ ń bọ̀ ìwọ ń kọ òbésèré ọ̀ ń kọ orin òbésèré níwájú mọ́sálásí Ọlọ́run tó sì mọ̀ pa bẹ̀rẹ̀ àwẹ̀ tó yẹ kẹ́ ẹ wà nínú àwẹ̀ kẹ́ ẹ mọ̀ bẹ lọ́hùn bí ìgbésí ayé yín ó sì nítumọ̀ lọ́jọ́ iwájú. Kí ló wí? Wọ́n lè fẹ́ yí koto ní pé ẹni bá mo rin òbésèré wọ́n máa fún lẹ́bùn wọn. Ọ̀fẹ́ yí koto ẹ̀bùn fún òbésèré. Ọ̀fẹ́ yí koto ẹ̀bùn fún òbésèré. Ìgbìyànjú ẹ̀ máa ń jẹ́ síbìlà orí ẹ̀ síbìlà orí ẹ̀. Ẹjọ́ orí ń dùn mí mo forí gbági. Síbìlà orí rẹ̀. Mo forí gbá nǹkan ẹjọ́. Kí tiẹ̀ mo ní o síbìlà fún ọwọ́ wo ló fi sí. Ṣé nu fìlà mi lẹ́jẹ̀ rí? Búrẹ́dì Agége. Ṣé kò tọ́ ni àáfàá Ṣàìbù sọ? Àáfàá Ṣàìbù sọ fún mi pé o dé búrẹ́dì Agége mọ́ fìlà mo sì bá bẹ́ẹ̀. Ayé mọ̀lẹ́ o, ayé mọ̀lẹ́ o, ayé mọ̀lẹ́ o. Wo èyí tí mo fi nà ọ́ tẹ́lẹ̀ rè. Àbá ètò. Wọ́n ní wọ́ọ̀ pàtàkó àbá ètò mo ní ọ̀sán ni. Igi lọ̀rọ̀ rẹ gbà. Àfáà Najim bó ti ń ṣe ni ọmọ ṣe tí ibà ṣe wọ tó jẹ́ mọ̀ pé karambà ní ó dé búrẹ́dì Agége mọ́ fìlà nígbà tí wọ́n jẹ́ olórí àwọn ọmọ kíw tó ń ṣe bó ti ń ṣe yìí bọ́mọ yóò bá wá lóòótọ́ tí ọmọ Ọlọ́run tí ò ṣe tọ́lọ́run bó ni ó ti wà ọ́ wàá mọ̀ tanra rẹ òun kàn ń tàn wá àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run tàn
ọlọ́run tẹ̀ ọlọ́run tẹ̀ wo bí tọ́ wà nù fóònù ta ní fóònù mi ò ní dùn mọ́ bọ̀ ẹlẹ́gbọ́n bí tọ́ wà nù mọ́ bọ̀ fẹ́ lọ rí kírun. Sáyẹ̀wò kí n tún yín lẹ̀ tí àfa bá padà dé tàlẹ́ wá sọ pé ó tún yín lẹ̀. mi ní jọ pé wọ́n máa ń mọ ẹ̀mí ọ̀dọ́gbọ̀n tú. ẹ̀yin ẹ̀dọ́gbọ̀n tún yín lẹ̀ èmi kọ́ mo tún yín lẹ̀ o èmi kọ́ mo tún yín lẹ̀ o òwe mo fẹ́ sẹ́ má jẹ́ kó dìbí mọ́ mi lọ́wọ́ o. ẹ̀yin àgbàlagbà ní tí èlé ronú ni ó ti di àgbàlagbà ìlàgó wí akẹ́kẹ́ ìrìn àti ìlàfẹ́ òdìdí bẹ́ẹ̀kì òdìdí tí mo bá yíra ohun tẹ̀jẹ́ dé òdìdí àgbàlagbà ṣé ẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n tọ̀ fọ́fọ́ pé mi dé búrẹ́dì mọ́fìlà ṣe ẹ̀rọ olórí ibú èèyàn tó lé mi dé búrẹ́dì mọ́fìlà owó mi náà ló gbéra gálà kéje rè táàgò kan sọ́ọ̀ tí ì lò gálà kéje rè ọwọ́ sọ fún mi. Kúwẹ̀ kéye ó ní lọ ìyá tó jẹ́ mi wọ́n ló jẹ́ ó ní lọ.